nígbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì àwọn Fúlàní tó sọ wípé lọ́wọ́ táwọn wà yìí àwọn gbogbo rẹ́dì mọ́, àwọn gbogbo ti rẹ́dì jà, àwọn ti ń fi àwọn èèyàn àwọn ránṣẹ́ sílẹ̀ Yorùbá, gbogbo tó bá gbàdá àwọn fẹ́ fún pàkútétẹ dẹ́lẹ̀ yìí ẹ̀yin ni ó mú kò lè mú Ìgbòho. Èrò Buhari nígbà ẹni kan pa Ìgbòho ni nínú àwọn tí wọ́n máa yọ Ìgbòho tó bá yẹ kí wọ́n rí pa níjọ́ yẹn inú wọn nìwọ náà bá wà tó bá sọ pé Ọlọ́run ló mú aṣọ fún kò gbà. Mo mọ̀ pé wọ́n bá pa Ìgbòho ńjọ́ yẹn ńjọ́ tó lọ ká mọ́lé tó bá yẹ kí wọ́n rí pa ńjọ́ yẹn náà ni àwọn ọmọ Yorùbá kan ó mọ̀ kí ara congratulation àwọn ọmọ àlè olórí burúkú ọmọ Yorùbá. Wọ́n ní Ọ̀túnba Gani ààrẹ ṣẹfẹ́lẹ́ ò mọ̀ ní bọ́n ṣe gbégbò bọ́n ṣe fẹ́ gbégbò gbogbo ẹ̀ mà láti gbọ́. Àṣírí kan ò mọ àbò ìyẹn lábẹ́ ọ̀run, mo ní ìyẹn ti gbowó ṣebí ìyẹn ti gbowó ẹ ti tọwọ́ bọ̀wé fáwọn olóṣèlú, mo ní ṣebí ìyẹn ti gbowó. Nígbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì àwọn Fúlàní, olórí àwọn Fúlàní tó sọ̀rọ̀ tó sọ wípé lọ́wọ́ táwọn wà yìí àwọn gbogbo rẹ́dì mọ́, àwọn gbogbo ti rẹ́dì jà, àwọn ti ń fi àwọn èèyàn àwọn ránṣẹ́ sílẹ̀ Yorùbá, gbogbo tó bá gbàdá àwọn fẹ́ fún, tó bá fẹ́ dogun kó dogun. Kàkẹ́ jẹ́ kájọ jókòó lórí rántébù, ẹ jẹ́ kájọ sọ àwọn ọmọ Yorùbá, gbogbo èèyàn alágbára Yorùbá, kàkẹ́ kóra yín jọ kẹ́ ṣe mítì pé báwo lè rò ọ̀tá ò ṣe ní ṣẹlẹ̀ wa lórí olórí ibú ara yín, ṣe lẹ tún bára yín jà, ṣe lẹ tún lérí sọmọ Adéyẹmọ, ṣe lẹ tún lérí Ògùn, ṣe lẹ tún lérí Ògùn. Ẹ dákun mo bẹ̀ yín àwọn ọmọ Yorùbá ẹ já ronú o. Èpè àwọlẹ̀tọ́ ló ṣẹ́ fún wájú òní ṣó sì ń jà wọ ni ìwọ náà béèrè lọ́wọ́ ara pé ṣé pé ń jà mí ni, èmi náà ti ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé pé ti ń jà mí ni. Bàbá Gani Adam ṣé pé kì í ṣe pé yẹn ti ń jà yín náà, kò jẹ́ pé yẹn tún jẹ́ yín náà mọ́ náà. Èpè yẹn ò ja Ìgbòho náà, èpè yẹn ò ja Ìgbòho, ló yẹ kí Ìgbòho dìde. Ọlọ́run dákun mo bẹ̀ ọ́, fọlá agbára rẹ mo fi bẹ̀ ọ́, mo fọlá àwọn tí wọ́n ṣílẹ̀kùn ọjọ́ òní mo fi bẹ̀ ọ́, mo fọlá agbára rẹ tó fi ń jẹ́ Ọlọ́run mo fi bẹ̀ ọ́. Ọlọ́run mọ́ fi kó òjijì pa olóyè Sunday Ìgbòho. Kí ló dé? Ọlọ́run mọ́ fi Ìgbòho fáyé mú. Èrò Buhari nígbà ẹni kan pa Ìgbòho ni nínú àwọn tí wọ́n máa yọ Ìgbòho tó bá yẹ kí wọ́n rí pa níjọ́ yẹn inú wọn nìwọ náà bá wà tó bá sọ pé Ọlọ́run ló mú aṣọ fún kò gbà. Mo mọ̀ pé wọ́n bá pa Ìgbòho ńjọ́ yẹn ńjọ́ tó lọ ká mọ́lé tó bá yẹ kí wọ́n rí pa ńjọ́ yẹn náà ni àwọn ọmọ Yorùbá kan ó mọ̀ kí ara congratulation àwọn ọmọ àlè olórí burúkú ọmọ Yorùbá, àwọn kan mọ̀ bọ́ra wọn lọ́wọ́, àwọn kan mọ̀ bọ́ra wọn lọ́wọ́ kí ara kò yẹ. Kí ló dé? Tá a bá ń bá ní ṣọ̀tá a kì í gbé sójú. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kankanfo ẹ má jẹ́ kí wọ́n tì yín, mo fọlọ́n bẹ̀ yín ẹ dákun, ẹ má jẹ́ kí wọ́n tì yín. Kí ló yẹ tẹ́ ẹ lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ìgbòho kẹ́ ẹ jájọ ṣẹ́gun àwọn ọ̀tá? Ẹ wá ń jèṣe wípé kò kàn mí, ṣebóun ló lágbára tó fẹ́ lò kò kàn mí, ṣebóun ló ń sọ pé rẹ̀ lálágbára ni kò kàn mí. Ẹ ń lérí pé ẹ lágbára jù lọ, kò bá yín jiyàn. Ìgbòho òòṣà ò bá yín jiyàn bàbá, Ìgbòho òòṣà ò bá yín takò, kò bá yín ṣàtakò, kò bá yín ṣe contribution, kò bá yín ṣe gbọ́nà káwọn lẹ́yìnbó máa ń pè náà, kò bá yín ṣe kí ni mo fẹ́ pè náà, ẹ dákun ẹ làmí lọ́yẹ̀ náà, kò bá yín ṣe figagbága. Olóyè Sunday Ìgbòho bá yín figagbága, ó gbà yín gẹ́gẹ́ bí aṣíwájú, ó gbà yín gẹ́gẹ́ bí ọ̀gá. Kí ló dé tẹ́yin ò lè fi gbogbo tẹ́ ẹ ní àtàwọn ọmọ yín support ẹ̀? Àwọn Fúlàní náà wọ́n kógun bọ̀, ààrẹ òpìtàn ó lè mọ̀ fèsì. Ṣé tó kàn nìyẹn, tó kọ̀kọ́ nìyẹn o. Mo wá gbé mẹ́sẹ̀jì mi lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, mo fẹ́ máa round up program yìí nìyẹn. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀ ń sùn àbẹ́ ẹ̀ jí. Mo kọ orin kan nínú orin tí mo play nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí, tí mo kọ fún olóyè Sunday Ìgbòho ṣá nígbà tí wọ́n wà ní Kútọ́nù.
mo lẹ́yìn ọba ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ làájú títí tí àwọn ìjọba fi fẹ́ gbègbòho ẹ ó jìyà ọmọ yẹn á túbọ̀ ọmọ jẹ́ ò ẹ sì máa tẹ́ ẹ ó sì ka àbùkù tẹ́ ò bá dìde mo ní kí ló dé ẹ̀yin lọ́ba ẹ sì fọwọ́ lẹ́rán ebi ò pa ó ọmọ adeyemo àwa ló ń jà fún àwọn ìjọba wọn wọlé Sunday kí lẹ́rìí ṣe sí wọ́n pàdó gan wọ́n pa mọ́mú Fatayi wọ́n tún gbé wọn lọ ẹ̀yin orí adé ẹ sì fọwọ́ lẹ́rán ẹ sì ń wòran ẹ ti gbàgbé gbógun tó jà Sunday ó ń padà bọ̀ wájà yín gbogbo ẹ̀yin orí adé ẹ̀yin lọ́ba nílẹ̀ Yorùbá tó bá fi lè gbégbòho mo fọlọ́run ṣẹlẹ́rìí ẹ̀ ó lé níyì mọ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹ máa ṣì mí gbọ́ mo wá ní Ààrẹ Ọ̀nà Kankanfo Ọ̀túnba Gani ẹ yá mi létí yín tó bá fi lè gbégbòho mo fọlọ́run ṣẹlẹ́rìí ẹ̀ ó lé níyì mọ́ tó bá fi lè rẹ́yìn Ìgbòho mo fọlọ́run ṣẹlẹ́rìí ẹ̀ ó lé ní ìmọ̀ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹ máa ṣì mí gbọ́. mo ní Ọ̀túnba Gani ààrẹ ṣẹfẹ́lẹ́ ò mọ̀ ní bọ́n ṣe gbégbòho bọ́n ṣe fẹ́ gbégbòho gbogbo ẹ̀ mà láti gbọ́ àṣírí kan ò mọ àbò ìyẹn lábẹ́ ọ̀run mo ní ìyẹn ti gbowó ṣebí ìyẹn ti gbowó ẹ ti tọwọ́ bọ̀wé fáwọn olóṣèlú mo ní ṣe bí ẹ ti gbowó ẹ̀mí Sunday Igboho ọmọ adeyemo lẹ ò fi lè sọ̀rọ̀ mọ́ èyí tẹ̀sọ́ lọ́jọ́ sí ṣe bójú ayé ni gbogbo ẹ̀ mà láti gbọ́ àṣírí kan ò máa bo ìyẹn lábẹ́ ọ̀run ṣe bí ẹ ti gbowó ṣe bí ẹ ti gbowó ẹ ti tọwọ́ bọ̀wé fáwọn olóṣèlú ṣe bí ẹ ti gbowó ẹ̀mí Sunday Igboho ọmọ adeyemo lẹ ò fi lè sọ̀rọ̀ mọ́ èyí tẹ̀sán lọ́jọ́ sí ṣe bójú ayé ni gbogbo ẹ̀ mà láti gbọ́ àṣírí kan ò máa bo ìyẹn lábẹ́ ọ̀run. mo kọrin yẹn Ogun lọ nínú tíráàkì yẹn mo kọrin yẹn lọ nínú tíráàkì yẹn mo wá gbé mẹ́sẹ̀jì mi padà sọ́dọ̀ ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ọba tẹ́ dìde a mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín fa ọba orílẹ̀ kéńtà nínú àwọn ọba tó dúró dáadáa àwọn ọba tí ó látúbọ̀tán rí òun lọ́ba yẹn wà àti gbogbo àwọn ọba tí wọ́n wá ń jò òkú yìí wọ́n ṣe tán wọ́n dúró ẹ̀yin ní ẹ wò ó àwọn ìjọba ata ní àgbé ní ipa ni wọ́n ẹ̀yin ní ẹ wò ó ṣé ó yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn dẹ̀ mọ́ lọ wọlé pa àwọn ọba wa mọ́lé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ káwọn èèyàn tá ó mọ̀ wọlé lọ pa àwọn bàbá wa mọ́lé wọn ò rí àwọn bàbá wa nínú oko mọ́ wọ́n ti lé wọn pa nínú oko wọn ò láǹfààní àti bá wọn lóko mọ́ wọ́n tún wá ń ká wọn mọ́nú ilé wọn wọ́n tún pa wọ́n instead of káwọn ọmọ Yorùbá ó tají káṣe gìrì ká wá solution síyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá yìí ẹni tọ́lọ́run tó gbé dìde òun lẹ tún ṣọ̀tẹ̀ ẹ̀ ẹni tọ́lọ́run tó gbé dìde lẹ tó ń wá ṣubú ẹ̀ ẹni tọ́lọ́run tó gbé dìde tó fẹ́ lò fún wa òun lẹ tó ń wá parun ẹ̀ gbogbo yín lẹ máa parun tọmọtọmọ gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti Ìgbòho gbogbo ẹnikẹ́ni tó bá ń rokú ro lóyè Sunday Ìgbòho ọmọ adeyemo gbogbo yín lẹ máa kú tìrẹtìrẹ ò ní kù kan bí àgùntàn ṣe ń kú ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu ẹ̀ gbogbo yín lẹ máa kú tògótògó gbogbo ẹni tó bá jí làárọ̀ tó mu omi sẹ́nu tó fẹsẹ̀ kan lẹ́lẹ̀ tó bá ń ro kúrò olóyè Sunday Igboho ṣá ọmọ adeyemo tó bá ń ro aburú ro olóyè Sunday Igboho ṣá ọmọ adeyemo Ọlọ́run bá wa pa wọ́n rẹ́ ìwọ ló bá tó pa àwọn ọjọ́ elérin rẹ́ ní ọjọ́ tí wọ́n fẹ́ lọ gbógun tànábì níjọ́ tí wọ́n fẹ́ lọ gbógun ti Kàábà ìwọ Ọlọ́run fi ẹyẹ lásán ló fi gbèjà nábì Ọlọ́run o gbogbo àwọn alágbára ayé àwọn ẹ̀mí retí ń bẹ láyé báwa jọ support Ìgbòho
báwa jẹ́ ọkùn Ìgbòho gbogbo ẹnikẹ́ni tá a bí látara obìnrin, ọkùnrin ni ọmọdé ni àgbàlagbà ni oṣó ni àjẹ́ ni emèrè ni àfáà ni babaláwo ni ọkùnrin ni obìnrin ni tó bá ń perí olóyè Sunday Ìgbòho òòṣà tó ń perí ẹ̀ láburú, Ọlọ́run dákun abẹ́ọ́ iná ọ̀rẹ́ Ọlọ́run jó gbogbo wọn, jẹ́ kágbákò rẹ̀ ó tọ́ sí wọn, jẹ́ kí dààmú rẹ̀ ó kàn wọ́n. Gbogbo mi tó bá ti ń jókòó tó bá ti ń ṣe mítìnì ìbànújẹ́ lórí olóyè Sunday Ìgbòho, Ọlọ́run máa fi náà rẹ̀ jó wọn, máa jẹ́ kágbákò rẹ̀ ó mọ ṣẹlẹ̀ sí wọn, máa jẹ́ kí dààmú rẹ̀ ó mọ ṣẹlẹ̀ sí wọn. Wọ́n la pé Ìgbòho ò jà fowó o, Ìgbòho ò béèrè owó o, kò jà fún wa nítorí owó, kò jà fún wa nítorí ipò. Gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára nílẹ̀ Yorùbá, olórí burúkú ara wọn ń jà fúnpò ni o. Gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára nílẹ̀ Yorùbá, olórí burúkú wọn ń jà nítorí orúkọ ni o. Ìgbòho ò jà fórúkọ o, kò jà fúnpò, kò jà fún agbára kankan, ó ń jà fún gbogbo àwa ọmọ tá à ń bọ̀ lọ́jọ́ ọ̀la, àwọn ogun ọjọ́ ọ̀la ni Ìgbòho ń jà lẹ̀ fún. Ọlọ́run dákun mo bẹ̀ ọ́, má jẹ́ kọ́wọ́ ọ̀tá ó ká olóyè Sunday Ìgbòho. Ọlọ́run má jẹ́ kọ́wọ́ ọ̀tá ó ká, má jẹ́ ó ṣubú fọ́tayọ̀. Inú ìbànújẹ́ ni Ìgbòho wà, inú ìbànújẹ́ ló wà, wà láìláàzí olóyè Sunday Ìgbòho inú ìbànújẹ́ ni bàbá yẹn wà. Mò ń dá sunkún ẹ̀, mò ń dá sunkún bàbá yẹn wallahi rabbil kahaba. Mò ń fi ọba tó ní mi mo fi ń búra, máa dẹ̀ wo pọ́fọ́ tó olóyè Sunday Ìgbòho títí báyìí. Àgàgà tí n bá wá ń gbọ́ tó bá ń sọ̀rọ̀, omi á dẹ̀ máa bọ́ lójú mi pé why this man. Kò jẹ́ kí Ìgbòho rí ìṣòro pàápàá, kò jẹ́ kó rí dààmú. Kí ni Ìgbòho ṣe lẹ́ṣẹ̀? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣe gangan tẹ́ fi ń ro kúrò? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣe gangan tẹ́ fi ń ro ẹkún rò? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣe gangan tẹ́ fẹ́ fi parun tìrantìran? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣe gangan tẹ́ fẹ́ sọdẹni ìgbàgbénú ayé? Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wá àwọn ọmọ Yorùbá? Àwọn ọmọ Yorùbá kí ló dé tá a yọ lórí burúkú ẹ̀dá? Kí ló dé tá a yọ lórí burúkú ẹ̀dá? Kí ló ta ayọ̀ lórí burúkú ẹ̀dá? Tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ tí wọ́n wá sí olóyè Sunday Ìgbòho, wọ́n kó babaláwo dání, wọ́n kó àwọn sójà, àwọn DSS tí wọ́n wá, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ológun dání nílẹ̀ Yorùbá. Ẹ ní ṣoríire tìrantìran. Gbogbo ẹ̀yin ológun, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní agbára, tẹ́ ẹ ní ògùn tó ń jẹ́, tẹ́ ẹ ní àṣẹ tó ń jẹ́ tí wọ́n kó sẹ́yìn wá sí olóyè Sunday Ìgbòho, gbogbo ilẹ̀ máa kú tìrantìran. Gbogbo yín lẹ máa ṣòfò, orí burúkú á jẹ́ ti gbogbo yín. Ẹ̀yin Yorùbá náà ni wọ́n kó, èlò ni wọn ò bá fún yín, èlò ni wọn ò bá fún yín. Tẹ́ ẹ fi tẹ̀lé wọn wá sílé Ìgbòho lọ́jọ́ yẹn, tẹ́ ẹ fi ń dáfá, tẹ́ ẹ fi ń tẹfá, tẹ́ ẹ fi láwọn ní àfikàn pa. Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yín? Ẹ̀yin Yorùbá olórí burúkú tátùbọ̀tán yín ò ní da. Kí lẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ yín tẹ́ fi lè fẹ́ pa? Ọ̀rẹ́ tó dá Ìgbòho, ọ̀rẹ́ tó dá Sunday Ìgbòho, wọn náà ò ní dalẹ̀. Ọ̀rẹ́ tó bá dalẹ̀ kò ní dalẹ̀ o. Ọ̀rẹ́ tó bá dalẹ̀ irú wọn kì í dalẹ̀. Olóyè Sunday Ìgbòho finú wénú, òun ló jẹ́ ó jẹ́wọ́. Ó lo bí ọkàn rẹ̀ ṣe mọ́ sí gbogbo àwọn èèyàn, tí gbogbo àwọn ọ̀rẹ́, òun ló jẹ́ kẹ́ fún níwọ jẹ. Tó bá yẹ pé kò finú wénú ni kò jẹ́ kẹ́ rí wọ fún jẹ. Ìwọ ọ̀rẹ́ tó wá sílé Ìgbòho tó wá ń béèrè lọ́wọ́ Ìgbòho pé mùsù tí ń fọra nù ọ yìí báwo ló ṣe jẹ́, tí Ìgbòho wá ń sọ fún ọ wípé àṣírí kan ni, àṣírí kan ló bá dé. Tí wọ́n wá ń pè ọ lórí fóònù níjọ́ tí wọ́n fẹ́ pa olóyè Sunday Ìgbòho, tí wọ́n wá ń pè ọ pé bó ni tó wá sọ fún wọn pé ẹ tájẹ̀ tí mùsù yẹn lágbára ẹ̀. Ọ̀rẹ́ tó bá dalẹ̀ ò ní dalẹ̀ tí wọ́n lè ṣe náà, gbogbo àwọn ọ̀rẹ́ ló máa parẹ́. Ìgbòho ti fẹnu ara ẹ̀ sọ̀rọ̀. Ìgbòho ti mọ ibi tó gun ti jà láti ìgbà tí Ìgbòho ti wà ní Bẹ̀nẹ̀, láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Tí Ìgbòho ló ti mọ ibi tó gun ti jà òun. Ọ̀rẹ́ kan náà yìí ló mọ gbogbo àwọn àbúrò ló ní ẹ mọ̀ béèrè lágbájá, ẹ mọ̀ béèrè tàmẹ̀dù lórí fóònù. Ẹ pa mùsù yẹn, mùsù dúdú yẹn lágbára ẹ̀, kí ló dé? Àwọn Yorùbá ṣà ń ṣe eré ní. Èló níjọba fẹ́ fún ẹ? Èló ló fẹ́ gbà? Kí ló dé? Ẹ wo tí bá ní bọ́rọ̀ ṣe ń ká mi láàkí máa sọ̀rọ̀ tílẹ̀ ó fi ṣú ni. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọba tẹ́ dìde,
tẹ́lẹ̀ máa kún Ìgbòho pé kankan ò ní ṣe, gbogbo yín la dúpẹ́ fún o. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ dìde wá síbi ayẹyẹ ìyá olóyè Sunday Ìgbòho ní ọjọ́ Saturday nílùú Ìbàdàn, gbogbo yín la dúpẹ́ fún. Ọba Ògbóni a dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin ọlọ́ba lọ́ba orí adé tẹ́ wá síbẹ̀, gbogbo yín la dúpẹ́ fún. Ọlọ́run ò ní dá yín dára yín, ẹ kú àdúró tí Ìgbòho ṣá ọmọ Adéyẹmọ, ojú ò ní ti ẹ̀yin náà. Gbogbo ẹ̀yin ọba tó kù, gbogbo ẹni tó bá dalẹ̀ kì í dalẹ̀ o. Gbogbo àwọn bàbá ńlá wa, àwọn bàbá wa tí wọ́n dalẹ̀ ń jò ní ìṣẹ́rí pé wọn ò padà dalẹ̀. Gbogbo wọn ni Ìgbòho sọ, Ìgbòho ké fún Ọlọ́run pẹ̀lú ohùn rárá, pẹ̀lú ohùn rárá, pẹ̀lú omi ẹkún lójú ni Ìgbòho gbójú sókè nínú àhámọ́, nínú ìnira, nínú ìdààmú tó wà. Ìgbòho wá gbójú sókè, ó ní gbogbo ẹ̀yin ọba tẹ́ gbàbọ̀dé fún mi nílẹ̀ Yorùbá, ó ní mi ò ní délé bá yín. Ìgbòho délé bá wọn. Ní pé èpè tí yẹn bá ṣẹ́, tí yẹn bá fi òótọ́ ọnú ṣẹ́ nínú ìrora, wàláhì Ọlọ́mọ ń gbọ́. Ìgbòho ó ṣépè, gbogbo ẹ̀yin tẹ́ gbàbọ̀dé fún mi tí wọ́n lè fi tọ́ sí mi, ó ní mi ò ní délé bá yín. Ọ̀pọ̀ wọn ni Ìgbòho ò délé bá o. Wà fi anfusikum afala tubsiru. Ẹ̀yin ọba tó kù, ẹ̀yin ọba tó kù, bàbá wa ní ojoojúmọ́ ní Ìgbòho ń parí fún wọn, ẹ mọ́ ọ̀rọ̀ bá fín, ẹ mọ́ sọ̀rọ̀ sọ́ba, ẹ mọ́ bu ọba, ẹ mọ́ bu jóyè, ẹ mọ́ bu ẹnì kankan, ẹ mọ́ jẹ́ ká yájú sí wọn. Ìgbòho bàbá fún ara wọn sọ nínú ọ̀rọ̀ wọn pé èmi náà ti yájú sí wọn rí, mo ti yájú sí wọn rí, àmọ́ mo bẹ̀ yín ẹ mọ́ yájú sọ́ba, ẹ mọ́ bu ọba. Gbogbo ẹ̀yin ọba tójú bá ti Ìgbòho, ojú tì yín tọmọtọmọ. Tójú bá ti ọmọ Adéyẹmọ, ojú tì yín, ó torí adé, ó tìran yín, ó tà wọn mọ yín. Tẹ́ bá dúndú pé bí tá a tún wá bá dé yìí, ẹ̀ tún ní kún ọmọ Adéyẹmọ, ajẹ́pẹ́ yìí náà ṣe tá àti parẹ́ tìran nìyẹn. Kí ni tó lóye Ìgbòho béèrè lọ́wọ́ yín? Kò béèrè owó o, kò béèrè epo o, kò béèrè oyè o. Dèdè tí ń béèrè lọ́wọ́ yín náà ní pé ẹja finú konú. Ojú yín lójú ayé yín, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù tẹ́ ẹ̀ tí dìde, àwọn Fúlàní wá ń lérí. Wọ́n wá ń lérí, wọ́n wá ń fi àwọn candidate tí wọ́n ránṣẹ́ sílẹ̀ Yorùbá nítorí pé kíni, nítorí pé Ìgbòho dé, nítorí pé olóyè Sunday ọmọ Adéyẹmọ dé, wọ́n gbọ́ pó dé, wọ́n wá ń fi àwọn Boko Haram wọ́n ránṣẹ́ sílẹ̀ Yorùbá pé tó bá gbà làwọn fún. Ẹ̀yin ọba ẹ sì lajúlẹ̀. Bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, ẹ̀yin náà wà lórí ìjókòó, ẹ sì lajúlẹ̀. Àwọn Fúlàní sì ń lérí sọmọ yín lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀yẹn náà. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Ìgbòho. Bí nǹkan kan bá ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ̀ soríire mọ́, ẹ̀ níláárí mọ́, ẹ̀ lè níyì mọ́. Kò sírù kẹ̀kẹ́ ìwé kan tẹ́ fẹ́ jùlé wa lórí tá a fẹ́ ṣe kábíyèsí mọ́. Nítorí pé kí ni, gbogbo ọjà tó lóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho jà, ó ń jà torí ẹ̀yin ọba. Ìjẹ̀yin ọba kùn lẹ́nu ìgbà tó lóyè Sunday Adéyẹmọ òsínléṣẹ́ ẹmọ yí ọba tí wọ́n pa ní. Ẹ̀rí ológìní lọ sájò, gbogbo eku lé ń bẹ́ jáde. Ẹ mọyì àwọn ọba tẹ́mi wọ́n bọ́ dànù tí wọ́n pa wọ́n nípa sàárà, tó yẹ pé àlọ́ wọn lárí àrábọ̀ wọn mọ́, ààrẹ àwọn tó pa wọ́n dè ní. Ṣé lórí bá ṣe wà yẹn náà, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ kù, ẹ rò pé ẹ ní security àbí? Ẹ rò pé security yín tight? Lẹ́filẹ̀ ní kún Ìgbòho lọ́wọ́. Pàkúté tẹ́ dẹ́lẹ̀ yìí, ẹ̀yin ni ó mú, kò lè mú Ìgbòho.